èèmọ̀ ńlá rèé o. Ibì kan rèé tí wọ́n ti ń yọ ẹ̀yà ara àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ òkú tó ti ń jẹrà ni wọ́n mà bá ńbẹ̀ látàrí ìwà ìjínigbé, ìpànìyàn àti àìsí ètò ààbò tó kálékáko ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá fi gbé ìgbésẹ̀ alágbára láti pàkúrọ̀ lẹ́yìn ẹsẹ̀ àwọn ọ̀daràn tí wọ́n ń rú omi àlàáfíà orílẹ̀-èdè. Èyí ló mú kí wọ́n ṣàwárí ibì kan lágbègbè Ngor-Okpala ní ìpínlẹ̀ Imo, níbi tó jẹ́ wípé òkú àwọn èèyàn tó lé ní 100 ni wọ́n bá, tí wọ́n ti ṣí inú wọn yọ àwọn ẹ̀yà ara wọn bí ẹ̀dọ̀, ìfun àti àwọn ẹ̀yà pàtàkì míì lára wọn. Kí lohun tí wọ́n fi wọ́n ṣe? Báwo gan làwọn òkú yìí ṣe débẹ̀? Àwọn ikọ̀ ọlọ́pàá náà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Imo, Aboki Danjuma léwájú ẹ̀ lọ sí agbègbè náà, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn òkú tí wọ́n rí yìí jẹ́ àwọn èèyàn tí wọ́n jí gbé. Bó tilẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti ṣàwárí àwọn òkú náà ni wọ́n gbé àkọlé ńlá kan sí, wípé ó jẹ́ ilé ìgbókùúpamọ́sí, ìyẹn mọ́ṣúárì, àmọ́ tó jẹ́ pé iṣẹ́ ibi kí wọ́n yọ ẹ̀yà ara àwọn èèyàn ni wọ́n ń ṣe níbẹ̀. Yàtọ̀ sí ibi tí wọ́n ṣàwárí ẹ̀ yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n tún ṣàwárí ibòmíì tó jẹ́ wípé wọ́n jí àwọn èèyàn gbé pamọ́ sí, tí wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Àmọ́ àwọn tí ò bá rówó san, pípa ni wọ́n ń pa wọ́n. Bó tilẹ̀ jẹ́ pé ẹ ní lè láǹfààní láti wo kúlẹ̀kúlẹ̀ àwọn fọ́nrán náà nítorí ìlànà àti òfin tó rọ̀ mọ́ ṣíṣe àfihàn fọ́nrán lórí ojú òpó yìí. Àmọ́ ó bani lọ́kàn jẹ́ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa nípakúpa, tí wọ́n ti yọ àwọn ẹ̀yà ara wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Aboki Danjuma ṣàlàyé kíkún lórí bí wọ́n ṣe ṣàwárí ibùdó tí wọ́n ti ń dẹ̀mí àwọn èèyàn légbodò yìí. Ó sọ di mímọ̀ wípé olóbó kan tó tẹ iléeṣẹ́ ọlọ́pàá létí ló mú wọn gbé ìgbésẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ láti rí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi láàárín ìlú. Agbègbè kan tí wọ́n ń pè ní Ngor-Okpala nípínlẹ̀ Imo ni wọ́n ti ṣàwárí ibùdó ìpànìyàn náà àti ibi tí wọ́n jí àwọn èèyàn gbé pamọ́ sí. Fún gbogbo ẹni tó débẹ̀, ohun tí wọ́n rí ni wípé ilé ìgbókùúpamọ́sí ní àkọlé tí wọ́n gbé síwájú ibi tí iṣẹ́ ibi ti ń wáyé. Nígbà tí wọ́n wọbẹ̀ tán ni wọ́n mọ̀ wípé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ju ìjì lọ. Òkú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́, àtọkùnrin àtobìnrin tí wọ́n ti ń jẹrà àti àwọn tí wọ́n ti gbẹ, àmọ́ tí wọ́n ti yọ àwọn ẹ̀yà ara wọn kúrò ni wọ́n bá níbẹ̀. Ó lé ní 100 òkú tó wà níbùdó yìí kó tó di pé wọ́n tún gba ibòmíì lọ, níbi tó jẹ́ wípé ó lé ní 100 òkú tí wọ́n bá níbẹ̀. Ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Scattered corpses, mutilated corpses in this environment. What we have seen, the corpses that we discover are more than 100. And the owner of the mortuary is on the run. We sent for him, he refused to come. And severally, we mounted surveillance, whether we'll be able to get him, he's on the run. And by the information we gather, they use this place in dumping the corpses of what they call organ harvest. Organ harvest. Kọmíṣánná ọlọ́pàá náà sọ wípé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Stanley Morocco tó ní ibi tí wọ́n fi ń ṣe iṣẹ́ ibi yìí tí wọ́n ti ń yọ àwọn ẹ̀yà ara èèyàn. Ó ti ná pápá bora o, àmọ́ kí ajá ẹ̀ kó pé 20 ọdún, ẹran ògún ni yóò dà kẹ́yìn. Ọjọ́ Sátidé ni àwọn ọlọ́pàá lọ sí ibùdó náà àti àwọn agbègbè míì tí ìṣẹ̀lẹ̀ ibi yìí ti ń wáyé. Àmọ́ ohun tó yani lẹ́nu jù ni wípé agbègbè kan ṣo lójú kan ṣo, ìyẹn ní Ngor-Okpala yìí gan ní gbogbo àwọn ìwà ibi yìí ti ń wáyé, táwọn tí wọ́n ń gbé ní agbègbè yìí wọn ò sì tètè fura wípé irú iṣẹ́ ibi báyìí ni wọ́n ń ṣe láwọn agbègbè yìí. Yàtọ̀ sí ibi tí wọ́n pè ní ilé ìgbókùúpamọ́sí tí wọ́n tì pa yìí, wọ́n tún ti ilé ìtura kan pa ò, níbi tí wọ́n sọ wípé ilé ìtura yìí gan ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yíyọ ẹ̀yà ara èèyàn yìí máa ń sùn lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ ibi wọn tán, àti wípé
ibẹ̀ làwọn oníbàárà wọn ni wọ́n ti wá ń bá wọn tí wọ́n sì jọ ń dúnàádúrà. Wọ́n ti ti ilé ìtura ọ̀hún náà pa báyìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo DSP Henry Okoye nígbà tó ń sọ̀rọ̀ sọ wípé wọ́n ti ké sí gbogbo àwọn èèyàn láti jáde wá, ìyẹn àwọn èèyàn tó bá ń wá èèyàn wọn fún bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn tàbí oṣù tàbí ọdún láti wá wo àwọn òkú náà bóyá ó ṣeé ṣe kí èèyàn wọn wà ńbẹ̀. Bákan náà ni wọ́n sọ wípé àwọn tí wọ́n na pápá bora náà ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí wọn láti lè rọ́wọ́ tó wọn kí wọ́n wá lè fojú winá òfin. Ẹ láǹfààní láti fi èrò àtojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èèbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́ o, ọpẹ́, ọpẹ́, ọpẹ́ la mú wá. Thank you. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Ọpẹ́, 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 ọpẹ́ ìyìn, ọpẹ́, ọpẹ́ ògo, ọpẹ́, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ̀. Ọpẹ́, ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàjò. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́ jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, àwọn oníṣe tàwa lọ́gbẹ̀ Àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mẹ́mí, brọ́dá, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí máa kí. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tó ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá
ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. Pẹ́pẹ́ furu ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane ìfigagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC Man bàbá mo jẹ́. Báṣùgbà máa wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń jẹ́rìn kò ṣonú. Tí mo fi ń jẹ́rìn kò ṣonú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane ìfigagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́